ẹ̀yin tèmi báyìí la ṣe rí Lizzy Anjorin èyí tó gbé ilé rẹ̀ jáde tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kí i wípé ó kú oríire. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí ilé náà èyí tó ń ré kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Ilé náà mà rẹwà púpọ̀. Ṣùgbọ́n ó yà lẹ́nu wípé kàkà kí àwọn èèyàn míì kún wọn máa kí i kú oríire, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ. Ẹ̀yin tèmi ó mọ̀ wá lẹ́tìkẹ̀. Ṣé ló wá dàbí ẹni wípé gbogbo ọ̀rọ̀ tí Lizzy bá ń sọ báyìí, gbogbo nǹkan tó bá wá gbé jáde báyìí, kò wá sẹ́ni tó gbà á gbọ́ mọ́. Àwọn èèyàn láwọn ò fọlọ́ àrè tọrọ o. Eléyìí mọ̀ gbẹnu tán ẹ̀yin tèmi, torí lórí àwọn kọ́mẹ̀ǹtì èyí tá a rí ní abẹ́ fídíò ọ̀hún, fídíò ilé tó gbé jáde yìí, àwọn kọ́mẹ̀ǹtì tá a rí ń bẹ̀ kò mọ̀ dáa. Ibi táwọn nǹkan ti ń kí kú oríire, láwọn kan náà ń bi léèrè wípé bo ló ti rówó. Láwọn kan ń bi léèrè wípé kò dá wọn lójú wípé òun ló nílé. Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé shopping mall èyí tí Lizzy Anjorin tó lòun ní Èkó, lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe gbọ́, wọ́n ní ìrẹsì àti ẹ̀wà, oúnjẹ tútù òun ni wọ́n ń tà ń bẹ̀ báyìí o. Bó wá ló ṣe wá jẹ́ tí odidi àwọn tó ga nínú ayé tí wọ́n ti ń taṣọ, tán ti ń ta bàtà àwọn olówó iyebíye, àwọn aṣọ millions, àwọn aṣọ billions, tó wá dibi tí wọ́n ti ń ta ìrẹsì àti ẹ̀wà. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn ó mọ̀ wá believe kó mọ̀ fi taratara gba gbogbo nǹkan tí ó gbé jáde nípa ilé tó gbé jáde wípé òun ló ń ní. Bẹ́ẹ̀ náà làwọn kan ń bi léèrè wípé bo ló ti rówó. Ẹ̀yin tèmi wọ́n láwọn ò fọlá rẹ̀ tọrọ o. Ẹ̀rí wípé eléyìí tún gbẹnu tán. Láwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní ju kọ́mẹ̀ǹtì sí abẹ́ fídíò ilé rẹ̀ tó gbé jáde yìí. Ẹ wo àwọn kọ́mẹ̀ǹtì wọ́n jù síbẹ̀. Ó jẹ́ nǹkan ìyàlẹ́nu. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ka díẹ̀ lára àwọn kọ́mẹ̀ǹtì èyí tí àwọn èèyàn tí wọ́n tẹ̀ sí abẹ́ fídíò náà. Ẹnìkan ní, "I don't think this information is important now." Wọ́n ní àwọn ò lérò wípé ó yẹ kó gbèrú ilé báyìí jáde ní ìsìn. Ẹ gbọ́ ná, ìgbà wo ni ò bá gbé jáde o? Ṣebí ó ti kọ́ tán. Bó tilẹ̀ jẹ́ wípé ìta lòun àti ọkọ rẹ̀ jókòó sí, àti rí inú ilé bó ṣe rí. Wọ́n ṣàwá ń ta tí àwọn méjèèjì tí wọ́n jọ ń ṣeré ìfẹ́ níbẹ̀. Níbẹ̀ náà láti rí ẹnìkan náà tó náà sọ wípé this one no one is tapping. Una don't get sense àbí? Wọ́n ní eléyìí tí ààrẹ nìkẹ́ni tí wọ́n fi ọlá rẹ̀ tọrọ, tí wọ́n ò mọ̀ gbàdúrà wípé àwọn náà fẹ́ nírú ilé báyìí, kọ́lọ́ òṣèrú ilé báyìí náà fún àwọn. Ó dàbí ẹni pé àwọn èèyàn ti ń lo ọpọlọ wọn. Tẹ́ ẹ bá wá wo kọ́mẹ̀ǹtì yìí dáadáa, ẹ rí wípé tí ẹni yìí tó ń try láti sọ ni wípé kì í ṣe gbogbo nǹkan èyí tí à ń bá rí ní orí ayélujára ló yẹ ká máa believe, tí àwọn eléyìnbó máa ń sọ wípé not all that glitters are gold. Bẹ́ẹ̀ ni ẹnìkan náà tẹ̀síwájú, ó ní, "Believe social media at your own risk." Gbogbo ntẹ́ ẹ bá rí lórí ayélujára òun náà kọ́ ló yẹ kẹ́ ẹ máa ṣe kíni, kẹ́ ẹ máa gbàgbọ́. Nígbà míì wọ́n ò bá sọ red, wọ́n ó sọ di white mọ́ wa lọ́wọ́. Nígbà tẹ́ ẹ bá wá lọ wádìí, ọ̀tọ̀ ní nǹkan tí ẹ máa bá ń bẹ̀, ní nǹkan tí ẹni yìí ń sọ. Bẹ́ẹ̀ náà lẹ́nìkan ní, "If you like, go tap into it." Kí ló dé ẹ̀yin èèyàn? Sì jẹ̀bù rẹ̀ sí tí ẹ jẹ́ ká gba arábìnrin yìí gbọ́ lẹ́ẹ̀kan. Ṣé a wà ní ilé onílé ló tún gbé jáde ni, àbí kí ni ká pè é? Àbí kí ni gbogbo kọ́mẹ̀ǹtì ìsọnù yìí? Tẹ́ ẹ bá fẹ́ kí congratulations ẹ kí. Tẹ́ ẹ bá sì ní kí, èwo ní gbogbo kọ́mẹ̀ǹtì ìsọnù èyí tẹ́ ń type káàkiri yìí? If you like, go tap into it. Ṣé àwa lè tap nírú oríire báyìí ni? Àbí ṣé nǹkan oríire kọ́ ni Lizzy ṣe ni? Ilé ló kọ̀, kì í ṣe ilé lásán. Ẹ̀yin náà ẹ wò bí ilé náà ṣe dúró. Kì í ṣe owó kékeré òun ni wọ́n ná sí
orí ilé yìí o nígbà tí Lizzy Anjorin tí ó bá jáde nísìn tó wá sọ iye tó fi kọ́lé tó fi gbélé dúró ẹ rí wípé kì í ṣe millions o. Kódà bí mo ṣe ń wọlé gan ó ṣeé ṣe kó má jẹ́ wípé billions ni wọ́n fi kọ́ bóyá trillions ò ní wọ́n sọ wípé àwọn fi kọ́ ilé yìí tẹ́ ẹ bá sì wọlé náà dáadáa àjẹkù kalẹ̀ owó ni wọ́n ná síbẹ̀ kì í ṣe owó kékeré. Bẹ́ẹ̀ náà la rẹ́ nìkan tó náà sọ wípé she don go pay Linda to post her as she wan pepper her imaginary enemies. Àbí irú àwọn èèyàn wo wá lélẹ̀ ìbá torí Ọlọ́run. Ẹ̀yin náà tó wo kọ́mẹ̀ǹtì ìtẹ́ni yìí náà tún jù. Ó náà ní ṣe ni Lizzy Anjorin ó lọ sanwó fún Linda Ìkejì wípé kó bóun gbé ilé náà jáde kí gbogbo ayé ó lè rí láti fi ṣe kíni láti fi pẹ́pẹ́ àwọn ọ̀tá rẹ̀. Ṣé àwa lè sọ wípé Lizzy ó lè lọ sanwó fún Linda Ìkejì pé kó fi gbèrú information báyìí jáde? Lẹ́dàkùn kí ló fẹ́ gain nígbà tó bá ṣe kí ni nǹkan tó fẹ́ gain nígbà tó bá gbèrú information báyìí jáde? Okay, wọ́n ní kó lè fi pẹ́pẹ́ àwọn ọ̀tá rẹ̀ pé kí wọ́n lè rí i pé òun náà ṣe kíni ó ga nínú ayé ó ń ṣe nǹkan rere nínú ayé. Kí wá ní ṣó wá wọ̀ tí gbogbo stress yìí? Ẹ̀yin èèyàn ẹ burú lẹ́dàá o. Sì jẹ́ ká gba ọmọbìnrin yìí gbọ́ lẹ́ẹ̀kan àti wípé gan-an náà ọ̀rọ̀ Lizzy Anjorin náà òun náà kí èèyàn ní láti kó tẹ pause kó tó di wípé èèyàn gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ torí àìmọye irọ́ oríṣiríṣi náà láti rí èyí tó ti ń fly káàkiri orí ayélujára tó jẹ́ wípé nígbà tá a wá lọ tá a wá bọ̀ náà irọ́ náà la bá ń bẹ̀. Irọ́ la bá ń bẹ̀ ìdí nìyí tí ọ̀rọ̀ rẹ̀ náà tó fi ṣòro gbàgbọ́. Ọ̀rọ̀ rẹ̀ ṣòro gbàgbọ́ lóòótọ́ ṣùgbọ́n lórí ilé tó gbé jáde yìí ẹja kí kú oríire ẹja kí torí kò rọrùn láti gbèrú ilé báyìí dúró. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tá a bá fi wádìí ilé yìí tí Lizzy ó bá padà jáde láti wá ṣe estimate iye tó ná ní orí ilé yìí ẹ̀yin tèmi kì í mọ̀ ṣe lé millions kì í ṣe billions ní ilé tá à ń rí wàláì ilé yìí trillions ni o. Àwọn trillions ni àwọn 000 rẹ̀ yóò pọ̀ gidigidi gan-an ni nígbà tí Lizzy ó bá jáde láti wá sọ iye tó ná sí ilé yìí. Ẹ̀yin náà sì mọ̀ wípé Lizzy kò kéré nínú ayé wàláì Lizzy Anjorin ó ga nínú ayé gan-an ni ó ga. Mọ̀ wípé tí ṣọ́ọ̀bù rẹ̀ tàbújá náà èyí tó lòun ní nígbà tó yá là gbọ́n kankan nípa ṣọ́ọ̀bù náà mọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ó ṣètò pé ṣọ́ọ̀bù náà tún wà ńbẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan tí wọ́n wà l'Abuja àwọn náà ń sọ wípé rárá o kò sí ńbẹ̀ o. Wọ́n ní Lizzy ò ní ṣọ́ọ̀bù l'Abuja mọ́. Tèkó wá ń kọ́ yẹn a ti mọ̀ pé ìrẹsì àti ẹ̀wà wọ́n ti sọ di búkà ilé oúnjẹ ni wọ́n ń tà ńbẹ̀ nísìn. Yẹn àti rí yẹn òun náà gan jáde kò wá debunk nígbà tí àwọn èèyàn ṣe kíni tán gbé jáde torí àwọn èèyàn kan lè lọ síbẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n lọ wò ó. Bẹ́ẹ̀ ni Ọba shopping mall ó ti di búkà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹja mọ̀ wo eléyìí náà eléyìí ó fẹ́ dá wa lójú pé ilé rẹ̀ ni. Ẹja kí kú oríire ẹja kí báríkà kò rọrùn wàláì kò rọrùn rárá láti gbèrú ilé báyìí dúró abẹ́ẹ̀rẹ̀ ni. Ẹ̀yin náà wò Lizzy Anjorin àti ọkọ rẹ̀ Abdulateef bí oyè owó mo ti rí tí wọ́n jẹ oyè kan láìpẹ́ yìí. Wọ́n ṣàjòyè kan nílùú kan olóyè ńlẹ̀ ń wò yìí o àti chief mrs àti doctor àti ọkọ wọn ńlẹ̀ rí èyí tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣeré ìfẹ́ níwájú ilé wọn tí wọ́n ń gba atẹ́gùn níta. Ó kàn kó kí wọ́n fi inú ilé náà hàn wá káwo interior gbogbo àwọn decoration ẹ sì mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ nípa decoration Lizzy báàdì àwọn ilé ń ṣe decoration bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe. Ó dá wa lójú pé nígbà tí wọ́n bá pàpà ṣe inú ilé yìí ẹnu ó ya àwọn oníkálukú. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sọ wípé irọ́ ni Lizzy ń pa mo mọ̀ pé wọ́n padà wá kí congratulation wọ́n padà wá kí ní tiwa o àbáyọ̀
a bá dúpẹ́ fún oríire ilé tibí, ilé èyí tá ń wò yìí, bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú a kí kú oríire ẹ̀yin tèmi. Àbí kí ni tẹ́yin náà rò lórí ilé tẹ́ ń wò yìí pẹ̀lú gbogbo ìsọkúsọ tí àwọn èèyàn ń sọ báyìí? Ṣé a wá lè sọ wípé ilé Lizzy kọ́? Ṣé lóòótọ́ ni wípé ó lọ sanwó fún Linda Ìkejì ni kó fi bá gbé ilé yìí jáde láti fi pẹ́pẹ́ àwọn ọ̀tá rẹ̀? Kí ni tẹ́yin náà rò ẹ̀yin tèmi? Gbogbo tẹ́yin náà bá rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ jẹ́ ká pàdé ní orí comment section. Ká jọ sọ, ká jọ jọ́, ire o.